Matthew orí kejì ẹsẹ̀ kọkànlá. Nígbà tí wọ́n sì wọ ilé, wọ́n rí ọmọ náà pẹ̀lú Maria ìyá rẹ̀. Wọ́n wólẹ̀, wọ́n sì forí balẹ̀ fún un. Nígbà tí wọ́n sì tú ìṣúra wọn, wọ́n ta lọ́rẹ wúrà àti tùràrí àti òjìá. Wọ́n bí Jésù nínú ìṣẹ́, bẹ́ẹ̀ kò dàgbà nínú ìṣẹ́. Wọ́n bí Jésù nínú àìní, bẹ́ẹ̀ kò dàgbà, ṣùgbọ́n kò dàgbà nínú àìní. Bàbá àti màmá, bàbá ayé Jésù àti màmá Jésù, wọn ò lówó lọ́wọ́, ṣùgbọ́n Jésù kò dàgbà. Àìlówó lọ́wọ́ bàbá ẹ̀ kò jogún ẹ̀. Àwọn bàbá àti màmá Jésù wọn ò rí owó láti gba ibi tó yẹ kán bí sí. Wọ́n bí Jésù nínú ibùjẹ ẹran, ibi tán ti ń da ẹran, tán ti ń da màlúù náà bí Jésù sí. Ṣùgbọ́n Jésù ó borí ìṣẹ́. Wàá borí ìṣẹ́ lórúkọ Jésù. Iṣẹ́ bàbá ẹ̀ wàá borí ẹ̀ lórúkọ Jésù. Ò ní jogún iṣẹ́ ìdílé ẹ̀. Má jẹ́ kẹ́rù bà ẹ́, ọmọ Ọlọ́run ni ẹ́. Má jẹ́ kẹ́rù bà ẹ́. Jésù ó ti rà ẹ́ padà. Má jẹ́ kẹ́rù bà ẹ́. Gbogbo iṣẹ́ ìdílé ẹ̀ ò ní jogún bá. Gbogbo iṣẹ́ tó bá ń lé, Jésù ó bá ìṣẹ́ nílé, ó bá ìṣẹ́ nílé, bẹ́ẹ̀ kò jogún ìṣẹ́. Ò ní jogún ìṣẹ́, ò ní jogún àìní. Wọ́n ta Jésù ní ọrẹ. Báwo ni a ṣe mọ̀ pé Jésù jogún ìṣẹ́? Wọ́n ta lọ́rẹ. Ká bá wo òye ohun tán ta, ká bá tẹ̀ mọ òye tí tùràrí àti òjìá, òye tó jẹ́, a mọ̀ pé wúrà owó iyebíye náà fi ń ta wúrà. Nítorí ní àtijọ́ tán ti bí Jésù ló ti ṣẹ́gun, ló ti borí ìṣẹ́, ló ti gbé ìṣẹ́ lulẹ̀. Nítorí pé wúrà, wọ́n fún ní wúrà. Lónìí mo gbàdúrà, ẹni tó máa ṣe ẹ́ lóore kọ́run kó gbé ránṣẹ́ sí ẹ. Agbára iṣẹ́ ọ̀nà tó fi máa borí àìní, kọ́run kó là fún ẹ. Ibi tó máa lọ, tí ire ẹ, tí ògo ẹ, tí iṣẹ́ ayé ẹ, tí àìní ayé ẹ tó máa di ohun gbàgbé, kọ́run kó lànà fún ẹ lórúkọ Jésù. Tó bá ṣe ń sin Ọlọ́run, tó gbójú ẹ sókè, gbogbo iṣẹ́ ayé ẹ kó di ohun gbàgbé. Gbogbo àìní ayé ẹ, àìtọ́ ẹgbẹ́ ayé ẹ, gbogbo gbèsè ayé ẹ kó di ohun gbàgbé. Kọ́lọ́run bùkún ẹ. Wọ́n bùkún Jésù. Kọ́lọ́run gbé ìrànlọ́wọ́ dìde kán bùkún ẹ. Bẹ́ẹ̀ ni ó rí lórúkọ ti Jésù Kristi Olúwa wa.